A kí gbogbo ojú tó ń wà kárí ayé, gbogbo ibi tí atẹ́gùn àwọn ìkànnì fẹ́ dé. Ọ̀kan nínú àwọn bàbá wa tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú eré orí ìtàgé, tẹ́ bá ń gbọ́ Sàámú Fèyíkọ́gbọ́n, bàbá Sàámú Fèyíkọ́gbọ́n, àwọn tó bá jẹ́ mọ̀jẹ̀sín, wọ́n lè máa fi bẹ́ẹ̀ mọ̀ wọ́n. Bọ̀dá tó bá bí ní bí 70, 60, 80, àwọn tó bá jẹ́ 80 náà wá mọ̀ bàbá tí àgbé wa fún lásìkò yìí. Fún àkọsílẹ̀ sà, orúkọ lẹ́kùnrin rẹ̀ sà. Orúkọ mi Azeez Àkànlé Bello. Táwọn èèyàn mọ̀ sí Sàámú. Sàámú nínú eré Fèyíkọ́gbọ́n. Nígbà táwọn wà ní kékeré, bàbá Sàámú Fèyíkọ́gbọ́n la máa ń pè. Báwo ni ẹ ṣe yí wọnú tíátà àbí tíátà ló yí wọnú yín? Báwo lẹ ṣe bára yín di eré ìtàgé? Ẹni tíátà mo kọ́ ni, mo kọ́ṣẹ́ tíátà ni, sí pé mo yí wọ̀ nígbà tí mo wà ní Òṣogbo lọ́dọ̀ ọba Ìgbòròpẹ́ bá Ògúnmọ́lá, ẹni wọ́n jẹ́ Ògúnmọ́lá travelling theatre. Mo lọ jọ ìwọ̀n ìgbàlódé àkéésì, mo lọ bẹ̀rẹ̀ ọdún márùn-ún tó kù. Títí tó bá dẹ́kun, ìgbà yẹn mo ti máa ń ṣe tíátà, mo gbé dẹ́kun. Ìgbà tí wàá dẹ́kun kọ́. Àti mo dẹ́kun, mo rí àwọn ẹlẹgbẹ́ mi, àwọn màálù mi, ilé tí wọ́n ń gbé. Ẹnìkan wà níbẹ̀ tí ó jẹ́ oní tíátà. Ó mo lọ kí wọn, àwọn kìlà wá sọ pé tíátà ni òun náà. Tàbí ẹni náà sà, kí orúkọ ẹni náà? Dẹ̀ǹdé ni nọ́mbà kọ̀ọ̀kan méjì. Àwọn àtàwọn màálù mi jọ ń gbé ní àwọn àlà. Wọ́n á jẹ́ kí n mọ̀ wípé wọ́n tó tíátà lò wọ́n á jọ ìlànà náà ní àdàmú nínú àwọn lẹ́nìkan tí àwọn máa pàjọ parapọ̀ ní kúkú rá láti gba omi lọ bá ọ̀pọ̀lọpọ̀ ìgbìmẹ̀kùn alágbègbè. Àwọn lọ bá ọ̀pọ̀lọpọ̀ Akínọlá, wọ́n kà jí Fèyíkọ́gbọ́n. Wọ́n ti dá bàtà tó gbọ́ pé mo ti kọ́ṣẹ́ láti ibì kan wá lọ́dọ̀ Ògúnmọ́lá ní ojú kọ́ àti parapọ̀ ká dá ẹgbẹ́ lẹ́nu. Àtàlẹ́gbẹ́ Alex sọ ní Àbáláyé tíátà. Àbáláyé tíátà tá a sọ àìsí lọ. Ọ̀gbẹ́à wọ́n ti gbà wá sí ìgbéré tẹlifíṣàn yẹn, mo ti gbé orúkọ Sàámú jáde. Àwa á rí pé ìgbà tí ẹ̀ ń dàgbà bọ̀ tí à ń sọ yìí, àwọn òbí wọn kì í fẹ́ kí ọmọ wọn sí orí ìtàgé. Wọ́n kà kún iṣẹ́ ọ̀lẹ tàbí ẹni tí kò fẹ́ nǹkan ṣe. Báwo lè ṣe rọrùn fún àwọn òbí ń kọ́ sí ìgbà tẹ́bẹ̀rẹ̀? Àwọn òbí mi ti máa wọn ò sí ní àwọn wà nílà ńgbà yẹn, ní wà lóṣogbo. Wọn ò mọ̀ pé mo ṣe tíátà. Pàtí wọ́n wá rí pé mo ṣe tí wọ́n gbọ́ gbogbo tí mo wà pé Ògúnmọ́lá ni ọkùnrin mi ládùúgbà ni gbà. Ìgbà tẹ́ ń ṣe eré ìtàgé sà, alárìnjó lẹ máa ń ṣe káàkiri láti ìlú kan sí ìlú kan bọ́ sí ìlú míì. Báwo lè ṣe rí dàgbà, báwo lè máa ṣe ń rìn, báwo lè máa ṣe ń tọ̀, báwo ni ìgbésí ayé ṣe rí nígbà yẹn? Iṣẹ́ tíátà wa yìí bá ti mú wọn rárá ni wàá máa ń dùn ní. Àrìnjó ní tòótọ́, torí pé láti ìlú kan sí ìlú kan bá gbọ́ pé àbá lọ sí ìlú báyìí lọ sí eré o ni wàá dùn pẹ̀lú ayọ̀ ní. Báà ti ẹ̀ jẹun a máa nígbà sí o lè pé àwọn èèyàn tí wọ́n ń wò wá tí wọ́n ṣe ń dùn sí wa yẹn máa mú kí àwọn àdàmọ̀ dùn pé nítorí ta là ń ṣe fún wọn. A pé òdì bẹ́ẹ̀. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni èmi àti àwọn akẹgbẹ́ mi kan sọ̀rọ̀ nípa àwọn àgbà ọ̀jẹ̀ nínú eré orí ìtàgé. À ń sọ pé àwọn àgbà
ìgbà ń dà níbo ni wọ́n wà àwọn wo ló sì wà láyé ó wá jẹ́ kí n fẹ́ béèrè ìbéèrè yìí pé kí ló dé tí a kì í sábà rí àwọn àgbà ọ̀jẹ̀ nínú eré mọ́ ṣé ẹ̀yin lè bá wọn ṣe ni àbáwọn tó wà níbẹ̀ ń sìn ni wọ́n pè. àwọn tó wà níbẹ̀ ni ìjọba àtàwọn àbáwọn sí wọn wáyé àti dàgbà pé ẹ̀rí pé wọ́n lọ mú èdè ọmọ tó jẹ́ pé tó ní ojú wọ́n lọ mú ẹ̀fọn wọn tó lórí àmọ́ tí tó dé wọ́n mọ́ ní ìpáwọ̀ àbáwọn sí ẹlòmíràn bá pè wá tí wọ́n bá pè mí àdánù ìgbọ́n tó bá pè mí kọ́. àbí nítorí pé ẹ̀ sínú ẹgbẹ́ wọn ni ẹ̀fọ́ lọ́ọ́ ti di pé ilé ọmọ ẹgbẹ́ wa tàwọn ọmọ ẹgbẹ́ wa ni ọmọ ẹgbẹ́ wa là ń pè sẹ́ àpò ọmọ ẹgbẹ́ ti bí. ọmọ ẹgbẹ́ tó tọ́ ni. ẹgbẹ́ wo ni ti ń sà. tampan. ẹ̀sán wo yẹ sọ́dẹ̀ kẹfẹ́ ní ọmọdé tó ní irun lórí wọn á fún ní irun funfun lórí kan ìbàjẹ́ tó dàbí àgbàlagbà. ǹjẹ́ irú nǹkan báyìí àfikún ìlọsíwájú ló ń bá iṣẹ́ yín ni àbí ó ń fà sẹ́yìn. bá méjì ṣe rí àwọn nínú àwọn ọmọ tá a kọ́ àwọn náà ni wọ́n fi tó yẹ pé ó lè ṣe bá a ṣe ṣe náà kò ní òfin pé òun mú àkóbá wá ṣùgbọ́n ìfẹ́ ni wọ́n ní sí àwọn àgbàlagbà. wọn náà wọ́n fẹ́ sí. bá pẹ́ pamọ́ lára ni òbí ṣe bẹ́ẹ̀ wọn nífẹ̀ẹ́ sí wa ni wọ́n fi yọ àwọn náà. ẹ sì kò wá ń kọ́ inú mi ní àwọn ọmọ yìí àwọn náà rí náà fi ṣiṣẹ́ yìí wáyé kan náà wọ́n fẹ́ sí wa àwọn ìfẹ́ yìí wọn àná sí wa tí kò ń kọ́ inú mi ní tí kò ń bá yín lọ́kàn jẹ́. òsùn báyìí lọ́kàn jẹ́ gẹ́gẹ́ bí ọba gbẹ́dá bí òye o ìgbà mi lọ́kàn jẹ́ torí pé lọ́yọ̀ bá ní ìfẹ́ wọn bí wọ́n bá nígbà míì wọ́n tẹ̀síwọ́n bá ní ìfẹ́ sí tó wà ní orí àwọn wọ́n lè pè mí pé ìsìnkú wà ní ẹgbẹ́ nítorí ọmọ ẹgbẹ́ yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n ń pè mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n jẹ́ pé wọ́n lé abáni pé kí n fáwọn ládùúgbà láti ẹ̀yìn wọ́n máa ń pè mí sórí kí n fáwọn ládùúgbà ìjọba ní wọ́n pè mí náà pé bàbá ìní ẹ̀gbá ilẹ̀ tó léwu ni wọ́n sì ń kí inú bí mi sí wọn kí wọ́n máa ń dòṣọ náà ni. ọdún ìlẹ́kọ̀ọ́ gbowó sàdé rẹ̀ gbà kí lẹ́ẹ̀ fi ṣe. ẹni owó gbígbà yẹn ni pé nígbà tí wọ́n wà ní ìṣòro tí mo kọ́ sẹ́yìn ni mo máa ti ní pé oṣù mẹ́ta ni mo lò lọ́wọ́ ẹ̀ gbowó ẹlọ́gbọ̀nmọ́lá ọ̀rọ̀ nígbà tí oṣù kẹrin ètò péré ìgbà tí gba oṣù ìgbà yẹn sílẹ̀ márùn. sílẹ̀ márùn. báwo ni sílẹ̀ márùn yẹn ṣe ní lójú nígbà yẹn. nígbà ní ìsìn báyìí bí twenty bí abẹ́ èyí mo lè pè ó bẹ́ẹ̀ bí 50,000 nísìn sílẹ̀ márùn yẹn jẹ́ pé ìgbà mú kọ́ bọ̀ nínú ẹ̀ máa lọ síbẹ̀. ẹni náà díẹ̀ ni àná mo máa lọ fóṣù kan ló agbóhùn nìkan nínú ẹ̀ta. ẹ bá wò lápapọ̀ sá fíìmù mélòó ni ẹ ti kópa nù ẹ̀ àwọn tẹ rántí. ẹ mọ̀ sí pé àtọ̀kùn ìkọ́gbọ́n fíìmù gidi Gbèdéǹgbé ìkọ̀kan nù ẹ̀. Fíìmù Tàǹjẹ̀bí kópa nínú ẹ̀ ó ti ẹ̀rù ìlú pọ̀ tó kópa nínú ẹ̀ pọ̀ ètò mi gan fíìmù gan tó ẹ̀rù tó mi gan ṣe ẹ̀sìn fúnra yín fúnra mi ẹ̀kọ́ náà ni kí lórúkọ ẹ̀ Tàǹjẹ̀bí. ẹni kí sáyé béèrè ìbéèrè sáà ó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ tó ń jẹ́ àwọn ọmọ yín lórí náà ni tí wọ́n lè ṣe nǹkan dáadáa fún àwọn àgbàlagbà àkọ́ ni fully afford ìkejì ni àmọ́dù ní àmọ́dù yẹn agbẹ́gbẹ́ kó àwọn àgbàlagbà àtúnjẹ́ bíi sẹ́ẹ̀tì yín báyìí ó kó wọn jọ ó fún wọn lọ sóko eré ó yẹ eré fún wọn ó fún wọn lówó ó fún wọn lóúnjẹ àwọn tí wọn ní ibùsùn ó fún wọn ibùsùn àwọn tí ò sóúnjẹ fún ó fún wọn lóúnjẹ ó wá ń jẹ́ kí àwọn àgbààgbà yẹn kí wọ́n wà papọ̀ wọ́n wá rántí
ọjọ́ àtijọ́ tẹ́tí máa ń ṣe ń gbà yẹn ó jẹ́ kí gbogbo àgbà ká máa ṣe bẹ́ẹ̀ papọ̀. Ẹ̀kẹ́ ní ti kúnlẹ̀ afford àwọn àgbàlagbà ó lọ ń bá wọn afún wọn lówó láìpẹ́ ni ó lọ tún bàbá ẹ̀dẹ̀ ńlá ṣe ó tún ní wọ́n ṣe ó lọ fún wọn lówó. Àwọn irú ọmọ báyìí kí lẹ fẹ́ sọ pa ìta. Ṣeun ẹni ìgbà ló lọ́rọ̀ tó yá mọ́tò láì lọ́wọ́ lórí mọ́ni a máa wà fún ọmọ yẹn la máa ràn lọ́wọ́ náà òní wálé lálẹ́. Àlẹ́ wà ní àwọn àgbà tó kójọ yẹn náà. Ní pé pẹ́sidẹ́ntì ọ̀rọ̀ yìí mi dùn pé ọmọ gidi ni sẹ́yìn ìgbà tí mo fún wọn lọ sí òkú eré wọn ò rí ibi pèmí sígbà náà nígbà wọn dé ní tóyọ̀sí àti olùkọ́ Dáramọ́lá wọn á sọ fún ìpínyà bàbá wọn kan nọ́mbà wọn àwọn ní nọ́mbà mi ló mọ́ nìyí pé àwọn bọ̀tà àwọn tó mọ̀ ní olùkọ́ Dáramọ́lá àwọn bá mi fẹ́ àwọn wà pẹ̀lú ẹ̀ ó pẹ́jù oṣù méjì ó máa gbóúnjẹ wá fún mi olùkọ́ Dáramọ́lá yìí títí lásìkò yìí. títí dìsìn olúwa sọ fún Doyin pé kí wọ́n pè mí nígbà tá a fẹ́ ṣe lọ́sìn Doyin olùkọ́ Dáramọ́lá ló wá gba aṣọ ló wá fún mi aṣọ tí wọ́n mú ló wá fún mi ó fún mi aṣọ fún mi lówó tí màá sọ náà olú wa lọ àjọṣe ayẹyẹ yẹn ni ìgbẹ́ ni ìgbàkejì ìwà sọ̀rọ̀ pé ó ti gba nọ́mbà mi ẹgbẹ́ mọ̀kúnlágbà náà ó sáà gbàtìgbà yẹn ó ti ń àti mọ̀kúnlá wa táǹkìlá wa pàtí wà ní fíìmù kan yà yẹn kejì ń bọ̀ sọ̀rọ̀ kejì tó ń bọ̀ yẹn orúkọ mi ti wà nílẹ̀ àjọṣe ìyàgbára ọlọ́run ẹ wá ní ti wọlé àkọọ́lù mo kí ọ náà ní ìgbésẹ̀ ẹni ní ẹni tó mẹ́ta yìí ni àwọn kan lọ́ọ́ bá yí pé bàbá kà á mú láti lọ yìí òun kò mọ̀ sí oníwèé kó òun làwọn àgbàlagbọ́ lọ bá òun náà kọ́ ọ̀rọ̀ lọ́wọ́ ó ní òun gbọ́ pé kí wọ́n fún nọ́mbà mi wọ́n lè fún nọ́mbà wọn bá fún mi mo bá pè ó bọ́ọ̀lù wá ní tani wá ní ẹgbẹ́ mi bábá ni o àyàbí sàmú àwọn òkúgbọ́gbọ́ wọ́n ní kí ni mo fẹ́ ní títí wọn nìkan ló lè sọ̀rọ̀ tó ní ọ̀rọ̀ nípa ní tó fún ní nọ́mbà mi ní ìṣẹ́fún tó ní kí tó ràn yín lọ́wọ́ àwọn ọlọ́run náà gbẹ̀ lọ́wọ́ o náà ràn yín lọ́wọ́ o báyà kápò láti gbẹ̀yà kúrẹ́ tó dún. Rárá ìlú ẹ̀dẹ̀pẹ̀ mọ́ tó ìlú ọ̀rọ̀ tiẹ̀ kọ́ mo rí pé òun ló kù díẹ̀ tó ní ìdájọ́ tó mọ́ ṣàdúrà fún pé ogun ẹ̀ torí ẹ̀ tó bá lè dúró àwọn àgbà tó máa ìrànlọ́wọ́ fún wọn ẹ̀ka tó ẹ̀dẹ̀pẹ̀ láti wá. Máa ń parí àfihàn pọ̀ tèmi náà tó ní. Bí wọ́n pè tásìkò ni. Kí ni mẹ́ka sí nìyẹn sọ pé lásìkò bá tó àmà jẹ́ni tó fara àwọn ìgbésẹ̀ jẹ́ni. Bàbá àgbàdo tó wá bẹ̀rẹ̀ eré ìtàgé yóò ní inú yóò dùn. Bàbá àgbàdo tó ń bá bọ̀. Ọjọ́ tí ó sọ pé kí ni o dùn ní ọjọ́ tí mo kúrò ní ìpamọ́. Kí ló fà á? Pé mo ṣe tó ń bẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ ìgbàkan ló ìjà wáyé o. wáyé ní ẹgbẹ́ ìgbàlá lọ ọ̀gá ẹgbẹ́ mi lẹ́ka tó ní ayélujára. Ó bá ẹni lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ wa ni ẹni yìí. Nínú ìgbèjì ni ọjọ́ tí àkọ́kọ́ sí ní tẹlifíṣàn Channel 8 àgbéléjáde níbẹ̀ ààyè ìwé ní tó lọ ìpẹ́lẹ̀ wọ̀ lọ. Àwọn èèyàn rí nínú tẹlifíṣàn.
wọ́n nígbà yẹn táwọn èèyàn rí níta bíi pé lórúkọ yín tó lọ káàkiri. ẹlòmíràn pè mí ní Sàámú Fèyíkọ́gbọ́n, ẹlòmíràn pè mí ní Sàámú Ayédọ́gbọ́n. bẹ́ẹ̀ wo ló wá mọ yín lórí jù ní méjèèjì ní Sàámú Fèyíkọ́gbọ́n Sàámú Ayédọ́gbọ́n? Sàámú Fèyíkọ́gbọ́n ni Sàámú Fèyíkọ́gbọ́n ni Sàámú Fèyíkọ́gbọ́n àwọn ọ̀rọ̀ mi dáadáa. ẹ bá ní kẹ́ fún wẹ̀yìn wò nínú gbogbo àwọn tí ẹjọ́ wà nígbà yẹn, àwọn sàwáwò yìí tẹ́jọ́ ń ṣeré, jẹ́ tí ẹ lè tọ́ka sí pé ẹni báyìí ìṣesí ẹ̀wọ̀n rẹ̀. bóyá tẹ́jọ́ ń ṣe papọ̀ láti gbà yẹn di àsìkò yìí, ìgbà yẹn tẹ́jọ́ wà nù Fèyíkọ́gbọ́n, tẹ́jọ́ ń ṣe papọ̀ dàsìkò yìí, ìjó wà. Dáadáa ó wà. Náà ni ọmọ mi ni àbúrò mi ni adóbi mi ni àjọyọ̀ àlọ́wà látọ̀wà yẹn dání bí ọwà jù fẹ́ pé àjọ ń ṣe papọ̀ ní sí ẹ pé tó bá a ṣe bẹ̀rẹ̀ náà láti parí lọ sí tó lè tó. àwọn olùgbà ìjọba ìlú kan náà ni ó yẹ kí ìfẹ́ wà láàrin yìí. a lè nígbà ìṣòro tó gbọdọ̀ ní pé kọ́ ọmọ ìlú kan náà ni wá a pàdé ní lẹ́nu iṣẹ́ wa papọ̀ ìṣesí rẹ̀ wù mí ìṣesí mi náà wù tàbá rí èèyàn tó bá pè mí ní bàbá Sàámú kí lẹ fẹ́ báyìí kó fẹ́ rìn lọ́wọ́ kí lẹ máa sọ fẹ́ nìyẹn. ìrànlọ́wọ́ ní ìtókò mi tí máa lè máa gbé tí máa lè máa jẹ tí máa lè máa rí mu ọgbà ẹni ìmọ̀ ní ìrànlọ́wọ́ tó lè ṣe fún mi. ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe kọ́ṣẹ́ ní ọ̀dọ̀ olóògbé Ògúnmọ́lá, ṣe àǹfààní wà fáwọn ọmọ láti wá kọ́ṣẹ́ lọ́dọ̀ ní àsìkò? Dáadáa mo ní àwọn tó ti lọ́ọ́ tí mo ti kọ́ ṣe pẹ̀lú àwọn tó ti kọ́ lè sìn àǹfààní tó wà ní ìdí sí náà. Mo sì wà ní ẹgbẹ́ lè sìn mo sì wà ní ẹgbẹ́ ní ọkà pọ̀ ní sókun eré ni mo sì bí mítìn bá dé mo lọ sí mítìn àti àǹfààní wà fún ẹni tó bá fẹ́ kọ́ṣẹ́ tó wá kọ́. ẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ka pé ìgbà tí ìrìn àmọ́dù wa yín tí wọ́n lè yí nọ́mbà yín pè kí ló ṣẹlẹ̀ sí fóònù mi ò dá ní àbí ẹ̀ ní nọ́mbà tó lè pè sí. ṣe bẹ́ẹ̀ ni pé ọmọ tó ṣẹlẹ̀ gan-an ìbéèrè tó béèrè yìí ìdí ni pé nígbà yẹn pẹ̀lú bá sọ fún mi pé bàbá àìní fóònù ńlá yín ni o àìní fóònù ńlá gbogbo nǹkan tó ń fò mí yìí èmi fò mí o ìrìnàjò nígbà mo dẹ̀ ń lé ní fóònù ńlá pẹ́ tó ní báyìí nǹkan tẹ̀sí rí sí mo ti dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn mi wọ́n ń gbìyànjú mi ò ní ìsọpẹ́ nípa pé ọ̀rọ̀ fóònù ló kàn o láìpẹ́ bàtà tó wà tó kù fún mi gbé. ẹ bá àwọn tó ń wo fọ́nrán rẹ̀ ẹ bá àwọn tó ń wo fọ́nrán wa ní àwọn fẹ́ra fóònù fún yín kọ́ yìí nígbà. pẹ̀lú àdúrà ni màá ṣàdúrà fún wọn màá gbà tí màá máa ṣe àdúrà torí pé tẹ́lẹ̀ mi ì máa yí ẹ̀ nígbà kan wà tí wọ́n fẹ́ rà fún mi tí mo ní àyè tí máa gbọ́ bá tó kéré ní èsì ìgbà máa yí ẹ̀ pé báwọn bá pè é pé báwọn àgbàgbẹ́ mi ẹgbà àwẹ̀ tó kọjá yìí ní àmọ́dù fún ìwà àwọn àgbàgbà wa fún wọn ní owó pé kàbí sọdún tó àwa dé pàdé yẹn wá ní ṣé èmi náà ti rí ọwọ́ ọdún ìyára wọn hà wọ́n ní wọ́n á rí fóònù ọwọ́ mi wọ́n ní lórí tó ń lórí àbájọ tó kí n pè pé mo ní àwọn ìkọjá kọjá torí pé ara tó fóònù yẹn tó gbòòrò fún ènìyàn tó ọdún iléyà. ẹ máa fi mọ ohun tó ń lọ lágbàáyé. ìgbà tí mo tó ń lọ lágbàáyé kò sí tí ó ti fi ìwúlò ìdàpọ̀ fún mi bá rí. kékeré wà tán lè pè é sí. wà. ẹ pé ó dẹ̀ tó ń sọ̀rọ̀ dáadáa. ìyẹn gan-an. tí ẹ̀ ń gbá yín táwọn èèyàn ń gbọ́ yín. ó ń kọ́ kódà. ṣáà lè wọn nọ́mbà tán lè pè é sí. nọ́mbà tán lè pè é sí. 081 081 366 366 499 499 35 35 ẹ bá tilẹ̀ kan sọ. 081 081 366 366 499 499 35 35. Òun náà ni bàbá Sàámú Fèyíkọ́gbọ́n, bàbá Sàámú Ayédọ́gbọ́n, omi ẹ̀kọ́ náà ni.